Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹ́ ìjẹ́tàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá gbogbo wa káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi sí ẹ sì ń wò mí, Allahumma àmín. Alájà Ẹ̀rọ Àríkẹ́ àti àwọn èèyàn mi ní ìlú Ìlọrin, àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Alájà Ẹ̀rọ Àríkẹ́. Alájà Ẹ̀rọ Àríkẹ́, mo kí yín púpọ̀, ẹ kú ìgbìyànjú, ẹ kú ìsapá, ẹ máa sá eré ọ̀hún, ẹ gbìyànjú púpọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ọba ní Allahumma malikal mulk tu'til mulka man tasha. Gbogbo ọlá ọwọ́ Ọlọ́run ọba ló wà o. Tọ́lọ́run bá sì fẹ́ déyàn kan ní adé, tó bá fẹ́ fẹ́ èèyàn ṣe gọ́vnà, ọwọ́ Ọlọ́run ọba nìkan ló wà. Ẹ jẹ́ n sọ fún yín, ní Bayelsa níjọ́ òní wọ́n ti dìbò, gómìnà kan ti wọlé, aago 12 ló yẹ kí wọ́n búra fún. Ṣé ẹ mọ nǹkan tí kóòtù ṣe? Kóòtù nullify election ẹ̀. Ó kù díẹ̀ kí aago 12 kó lù. Kì í ṣe òun ló ṣe ẹni tó mú as running mate, òun ni certificate ẹ̀ ò dáa. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ti congratulate ẹ̀? Ó kù díẹ̀ ká gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́, òun ni ò padà débẹ̀ mọ́. Ìyẹn lè máa fi mọ̀ wípé Allahumma malikal mulki tu'til mulka man tasha. Ọwọ́ Ọlọ́run ọba òun náà ni ó wà, ẹni tọ́lọ́run ọba bá wù ló sì máa ń fún. Ẹni tá a kí congratulations láàárọ̀, ó lè má padà jẹ́ òun náà ló máa jókòó sórí àga, kó jẹ́ pé ẹlòmíì la máa kí lálẹ́. Ó yẹ kí àwọn àfáà tó wá ń ka Kùránì fún yín lóṣooṣù, ó yẹ kí wọ́n ti sọ yẹn fún yín, ó yẹ kí wọ́n ti sọ wáàsí yẹn fún yín. Màmá Alájà Ẹ̀rọ Àríkẹ́, gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí, kò sí nǹkan tó burú láti lẹ́ni tẹ́ ẹ máa tẹ̀lé, kò sí nǹkan tó burú láti lẹ́ni tẹ́ ẹ máa polongo fún, kò sí nǹkan tó burú láti lẹ́ni tẹ́ ẹ gbà fún. Ṣé ẹ mọ nǹkan tó burú? Èyí tó burú ni wípé nítorí pé mo ní èèyàn kan tí mo lóyà sí, tí mo fẹ́ polongo fún, ká máa ṣépè fún èèyàn kan. Mo ní èèyàn kan tí mo fẹ́ kéde ìbò fún, ká máa bà tèèyàn kan jẹ́. Mo ní èèyàn kan nítorí pé ẹni yìí òun ló wù mí kẹ́ni ẹni tòun kó wà ń bẹ̀, ká wá máa sọ pé à ń dín àkàrà òkú àwọn kan. Ó burú púpọ̀. Orúkọ Ẹ̀rọ Àríkẹ́ tẹ́ ẹ ti bí ìwòdì látọjọ́ tó ti pẹ́, ẹ wá mọ̀ọ́mọ̀ fẹ́ fún ara yín ṣùrùgùdù, ẹ fẹ́ sọ sínú ṣáláńgá. Ẹ jẹ́ kí n fi kan kún fún yín màmá. Dangote, Aliko Dangote, ọmọ Kano ni. Tó bá gbàpò tí ìbò léni, ipò òun fẹ́ jíde gómìnà ní ìlú Kano, ó ṣeé ṣe kó máa wọlé. Kí ló fà á? Torí pé bá a ṣe ń ṣe òṣèlú ó yàtọ̀ sí bí a ṣe ń ṣe owó. Ṣùgbọ́n kí ló fà á tí Dangote tó fi ń relevant? Lọ́dọ̀ president tó bá débẹ̀, lọ́dọ̀ gómìnà tó bá wà nínú Kano, òun náà ni wípé Dangote ò fìgbà kan borí síta pé ìwọ ni mo tẹ̀lé. Bẹ́ẹ̀ sì ni ó ní candidate tiẹ̀, ó láwọn tó ń support. Tó bá ti rí pé eléyìí, àwọn eléyìí jáde, ó ṣeé ṣe kó win, ó ṣeé ṣe kó lose. Ìkan nínú àwọn méjèèjì agbowó fẹ́lẹ̀ yìí, agbowó fẹ́lẹ̀ yìí, àwa dúró neutral. Tí wọ́n bá ti wọlé, ó ní sọ pé kò support ẹ, bẹ́lẹ̀ yìí bá wọlé, kò ní sọ pé kò support òun. Ẹni tó bá ti jẹ́ stakeholder bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Màmá Ẹ̀rọ Àríkẹ́, oge tẹ́ ẹ̀ rí ṣe nígbà tẹ́ wà ń sísí, tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí, àbùkù ní máa mú báyàn. Ẹ jáwọ́ nínú ẹ̀, nítorí pé Ọlọ́run fẹ́lẹ̀ yìí fàyín létí ni. Ọ̀dọ̀ tí yín mo dúró bẹ́ẹ̀. Ìlú Ìlọrin o, kì í ṣe ìlú fìtínà fà. Ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. Ìlú tó jìnnà síná, tó súnmọ́ àlìjánà, Ìlọrin ni. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fà. Ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. Ìlú tó jìnnà síná, tó súnmọ́ àlìjánà. Ẹ jẹ́ a jọ wo fídíò yìí, bismillah. Àwa síbí ilé nì, àwa súre fún ọ̀gá wa Dr. Abubakar Olúbùkọ́lá Sàràkí, ọmọ àgòrò bọ́gun bọ́ọ̀lù, lórí àwọn ọ̀tá rẹ̀ tó wọ́n fẹ́ jẹ́ kó rí ti tẹ̀ sí ní Kwara State. Àwọn tán bá ní Dr. Bukola Saraki ò ní gba Kwara, kò ní gba mandate padà. À ń fásitì yà á fi ń bẹ àwọn tó láyé pé Dr. Bukola Saraki ni kó jákàrà wọn. Ẹni tí ọ̀gá wa Dr. Abubakar Olúbùkọ́lá Saraki tó fà kalẹ̀ fún gọ́vnà, òun ni engineer Suleiman Bọ́lá Kalẹ́kàwú, Dáhíyá Ngèrí, Dáhíyá ọba Ìlọrin. Àyè àṣẹ ńlá òun níbi tá a wà yìí. Ẹni tó bá ní engineer Suleiman Bọ́lá Kalẹ́kàwú kò ní di gọ́vnà Kwara State ní agbára tọlọ́run 2027 yìí. Dáhíyá ni kó jákàrà wọn. Torí ìta bá wílé ní àṣọṣẹ, ìta bá wílé ní ègún yóò gùn. Dáhíyá Ngèrí
ìwọ ló di gómìnà Kwara State agbára tọlọ́run ọlá àwọn àgbààgbà tí wọ́n ń bẹ lérí ìdúró yìí ọlá àwọn tí wọ́n tẹ ilẹ̀ yìí dúró ìlú tá a wà yìí ọlá àwọn tí wọ́n tẹ bẹ̀ dúró Danyangere rí ọmọdé ló bá lóun fẹ́ gbégi dínà tí ò ní jo di gómìnà Kwara State igi owó pa o àgbàlagbà ló bá gbégi dínà tó lóun ní di gómìnà Kwara State Danyangere rí ìwọ ló jàkàrà wọn torí àwọn náà mú léré àwọn sì ní mú léré fún wọn àjọ fi gun àjọ fi dígun ni àkàwò ń pa òun ló kájú ẹ̀kọ́ bìrì a fi yangan san yangan náà ló fi da yangan la Danyangere rí ní agbára tó lọ́ọ̀ ìwọ ló di gómìnà Kwara State ní agbára gbogbo àwọn àfa tó tẹ̀lú Ìlọrin ìwọ ló di gómìnà. náà ṣe ti rí ìlú Ìlọrin kì í ṣèlú fìtínà àwọn èèyàn lọ sójú Ògún wọ́n ní kọ́lọ́hún wọlé àwọn àfáà tó tẹ̀lú Ìlọrin dó wọ́n wà lójú Ògún wọ́n kọ́ kàrà àwọn ọ̀kọ́ lọ síbẹ̀ wọ́n ní àyè àṣẹ ni àwọn wà ní ìdí Ògún ní ìlú Ìlọrin ìlú tí àfáà tẹ̀dó ṣé àwọn ọmọ tó gọ̀ tó yìí wọ́n sì ń bẹ ní ìlú Ìlọrin ni ẹ̀yin ògo Ìlọrin ṣé àwọn ọmọ tó gọ̀ tó báyìí wọ́n ìwà nínú ìlú yín wọn ò ní làákàyè débi wípé Kùránì ni wọ́n fi ń yanjú ọ̀rọ̀ nínú ìlú Ìlọrin wọ́n ní tó bá kan kí àwọn gbé òrò jáde àwọn agbóró jáde àwọn kan sì gọ̀ tó báyìí ìlú àfáà tí àwọn èèyàn respect táwọn èèyàn máa wá káàkiri ayé látòkè òkun tó máa ní wọ́n ń ṣe àdúrà kan ní ìlú Ìlọrin Ọlọ́run máa ń jẹ́ kí àdúrà yẹn gbà wọn ò rí ìyẹn àṣẹ àyè àṣẹ ìdí Ògún lọ́wọ́ rí àyè àṣẹ so àwọn kan sì wà tó ṣe wípé báyìí ni wọ́n ṣe rí ní ìlú Ìlọrin wọ́n ti gbàgbé pé àwọn tí wọ́n sọ pé àwọn máa jàkàrà ẹ̀ yẹn ẹni yòówù tó bá wọlé wọ́n jọ máa ṣòṣèlú ni ṣe é fi ìpè political party kan àwọn èèyàn kan tó wà ń bẹ̀ kì í ṣàwọn náà ló wà ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìwọ wá gbójú tiẹ̀ síta ó wá ní ẹ̀ máa fi gundígun ni tó bá kàn pé kí ẹ gbé orò ẹ gbé orò ní ìlú Ìlọrin ẹ̀yin ògo Ìlọrin tẹ́ ẹ̀ bá rí nǹkan kan ṣe sílẹ̀ yìí ìlú Ìlọrin yẹn Ọlọ́run má jò di ìlú fìtínà nítorí wípé nígbà tí ìbò tí ìbẹ̀rẹ̀ tó ti ń ṣe eléyìí ṣé ní tí Islam kọ́ wa rèé ṣebí ìlú ẹ̀sìn ni ṣebí ìlú ẹ̀sìn ni ìlú Ìlọrin ìlú àwọn àfáà ńláńlá ìlú àwọn àfáà Ọlọ́run ìlú àwọn ẹni tó bẹ̀rù Ọlọ́run ìlú àwọn tó ṣe pé bó bá jẹ́ onímárúwá ló bá gbé yín tó bá tẹnubọ kéwú ẹ̀ mọ̀ pé ìlú àfáà lẹ́dẹ́ ìyẹn lẹ ti ń rí àwọn ilé tó ń lọ sí ìdí Ògún ó dọwọ́ ní ìlú Ìlọrin àkíyèsí lèmi pè yín sí o torí pé Allah subhanahu wa ta'ala onítàkù fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin.